Tinubu ṣàbẹ̀wò sáwọn ẹbí Akeredolu, èyí lohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn ẹbí olóògbé Rotimi Akeredolu lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kejì ọdún 2024 tá a wà yìí. Bí ìròyìn àbẹ̀wò tí Tinubu fẹ́ ṣe ti ń jáde síta lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejì ní ìrọ́kẹ̀kẹ̀ ńlá ti gbalẹ̀ kan pàápàá láàrin àwọn olóṣèlú tí wọ́n ń gbèrò láti dupò gómìnà ìpínlẹ̀ Ondo lábẹ́ àsíá ẹgbẹ́ All Progressives Congress APC nínú ètò ìdìbò abẹ́lé wọn tó ń bọ̀ nínú oṣù kẹrin ọdún 2024 yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé làwọn ọmọ ẹ̀yìn àwọn olùdíje kan ń sọ síra wọn tí àwọn míì nínú wọn sì dojú ìjà kọ gómìnà Lucky Ayédatiwa lórí bí wọ́n ṣe ló ń gbé ìgbésẹ̀ láti dínà mọ́ àwọn alátakò rẹ̀ kí wọ́n má bàa rí Tinubu. Ìlú Ọ̀wọ̀ ni Tinubu kọ́kọ́ gbà lọ bó ṣe ń bọ̀ tààrà láti Àbújá láti bá wọn kẹ́dùn lórí ikú tó pa gómìnà tẹ́lẹ̀ ọ̀hún olóògbé Rotimi Akeredolu. Tinubu yà sí ààfin Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ níbi tí kábíyèsí ìlú ọ̀hún ọba Ajíbádé Ògúnoyè, àwọn olóyè rẹ̀ àtàwọn ọba aládé kan tó lórúkọ nípínlẹ̀ Ondo ti gbà á lálejò kó tó ṣàbẹ̀wò sí ilé Akeredolu gan-an fúnra rẹ̀ níbi tí ìyàwó, àwọn ọmọ àti gbogbo ẹbí Àkẹ́tì ti ń dúró dè é. Ìyàwó Àkẹ́tì, arábìnrin Betty Akeredolu Anyanwu, nínú ọ̀rọ̀ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún bó ṣe ṣe iwájú tó sì tún ṣẹ̀yìn fún ọkọ rẹ̀. Betty ní òun mọ̀ pé àṣà Yorùbá èyí tó sọ ọ́ di èèwọ̀ fún ẹ̀gbọ́n láti yọjú síbi ìsìnkú àbúrò rẹ̀ ló ṣokùnfà bí Tinubu kò ṣe wá lásìkò tí wọ́n ń sìnkú Akeredolu. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo gómìnà ẹkùn gúúsù Nàìjíríà fún akitiyan wọn, pàápàá gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, ẹni tó ní ó dá nìkan gbé ẹrù bí wọ́n ṣe rí òkú Àkẹ́tì gbé padà sílé láti orílẹ̀-èdè Germany níbi tó kú sí. Bí Tinubu ṣe ń kúrò lọ́wọ́, ilé olóyè Ruben Fásọ̀rántì tó wà nílùú Àkúrẹ́ ló mórílé láti wá dúpẹ́ lọ́wọ́ olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún fún gbogbo àtìlẹ́yìn tó ṣe fún un lásìkò tó ń dupò ààrẹ lọ́dún tó kọjá. Aago 7 àárọ̀ láwọn èrò ti yabo ilé bàbá Fásọ̀rántì nígbà táwọn míín lọ tẹ̀ ẹ́ pa sí pápákọ̀ òfurufú tó wà lágbègbè ọ̀bá ilé níbi tí wọ́n ní bàálù ààrẹ fẹ́ balẹ̀ sí. Ṣé ní ìlú Àkúrẹ́ dàbí ojú ogun pẹ̀lú báwọn ẹ̀ṣọ́ aláàbò nínú èyí tí àwọn sọ́jà, ọlọ́pàá, ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn civil defence ṣe lu ilé bàbá Fásọ̀rántì sí ọ̀bá ilé pa bámúbámú. Kò sẹ́ni tí wọ́n gbà kó wọ inú ọgbà pápákọ̀ òfurufú tí bàálù ààrẹ ti fẹ́ balẹ̀. Gbogbo àwọn alátìlẹ́yìn àwọn tó fẹ́ díje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò abẹ́lé wọn tó ń bọ̀ nínú oṣù kẹrin yìí ni wọ́n ti géètì mọ́ síta. Ẹ̀yìn géètì pápákọ̀ òfurufú náà ni wọ́n dúró sí pẹ̀lú pátákó tí orúkọ àti àwòrán ẹni tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wà, èyí tí wọ́n fẹ́ kí Tinubu rí láì mọ̀ pé kò ní gba ọ̀dọ̀ wọn kọjá rárá, pẹ̀lú bó ṣe jẹ́ pé bó ṣe ń bọ́ sílẹ̀ láti inú bàálù tó gbé wá láti Àbújá, inú ẹlikópítà tí yóò gbé lọ sí ìlú Ọ̀wọ̀ ló bọ́ sí lójú ẹsẹ̀. Ẹnu géètì ọ̀hún làwọn alátìlẹ́yìn kan ti wọ̀yá ìjà tí wọ́n sì fìjà pẹ́ẹ́ta lórí owó tí ẹni tó bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ gbé fún wọn. Ọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ yàtọ̀ nílé olóyè Fásọ̀rántì tí ààrẹ fẹ́ ṣe àbẹ̀wò sí l'Àkúrẹ́. Ìta, ìyẹn ojú títì ńlá kan tó wà lágbègbè ọ̀hún ni wọ́n dá àwọn èèyàn dúró sí. Wọn kò gba ẹnikẹ́ni láàyè rárá láti súnmọ́ ìtòsí ibi tí ilé aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà wà. Kódà gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn tí wọ́n ti wọ agbádá ńlá tí wọ́n gbìyànjú láti wọlé ni wọ́n ń dá padà. Wọ́n ní láti Àbújá ni wọ́n ti forúkọ àwọn tí yóò kópa nínú ìpàdé bòńkẹ́lẹ́ ọ̀hún ránṣẹ́. Gbogbo akitiyan àwọn oníròyìn tí wọ́n péjọ síbẹ̀ láti wọlé kò so èso rere. Wọ́n ní kò sí iṣẹ́ táwọn akọ̀ròyìn fẹ́ wá ṣe níbi ìpàdé ọ̀hún nítorí àbẹ̀wò ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ lásán ni ààrẹ wá ṣe. Aago 2:30 ọ̀sán gééré ní Tinubu dé sọ́dọ̀ Fásọ̀rántì tó sì kúrò lọ́dọ̀ rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ kọjá díẹ̀. Ó tó bí 30 ìṣẹ́jú dáadáa tí wọ́n ti parí ìpàdé tí ààrẹ sì ti bá tirẹ̀ lọ kí wọ́n tó gba àwọn oníròyìn láàyè láti wọlé láti gbọ́ àbájáde ìpàdé tí wọ́n ṣe lẹ́nu Jàre Àjàyí tí í ṣe alukoro ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Àjàyí nínú àlàyé rẹ̀ ní Tinubu ti ṣèlérí láti wá ojútùú sí gbogbo ìpèníjà táwọn èèyàn Nàìjíríà ń kojú láìpẹ́ láì jìnnà rárá. Ó ní nǹkan yóò sì dẹ gbogbo ará ìlú lára. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.